Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ ọdúnbí, ṣàlàáfíà làbá gbogbo lé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ́ o, Yorùbá Nation ní ọ̀nà àbáyọ. Yorùbá Nation ló lè ṣe. Lọ́wọ́lọ́wọ́ báyìí, Ààrẹ Tinubu, wọ́n ti jáde tán. Àtàná gan ni wọ́n ti ń pariwo pé àwọn fẹ́ kí àwọn forest guard kí wọ́n yàwọ̀ gbó, kí wọ́n lé gbogbo àwọn Fulani o àtàwọn bókobòko kan lé wọn dànù kúrò nínú igbó wa. Àwọn igbó wa tó jẹ́ pé wọ́n jẹ́ bí about 1129 forest òun ni a ní Nàìjíríà. Gẹ́gẹ́ bí bàbá Tinubu ṣe sọ, ó ní àwọn fẹ́ kí àwọn ọ̀dọ́ ní tó ṣẹ̀ṣẹ̀ ń jáde lọ́wọ́lọ́wọ́ báyìí ni o, pé àwọn fẹ́ kí àwọn ọ̀dọ́, àwọn forest guard pé kí wọ́n jáde tán, tó yẹ pé wọ́n máa recruit mọ́ ni o, kán recruit àwọn forest guard tó máa lé àwọn agbésùmọ̀mí pa. Lọ́wọ́lọ́wọ́ báyìí tó wá ń ṣẹlẹ̀ lénìí sìn ni pé bàbá Tinubu wọ́n ti gbóhùn síta, wọ́n ti ní pé àwọn ò ṣeré lórí ọ̀rọ̀ yẹn o, àwọn ò ṣeré bí bó ṣe ń lọ báyìí, pé kán tiẹ̀ gbàgbé àwọn sójà, kan gbàgbé àwọn ọlọ́pàá, pé nǹkan tó àwọn fẹ́ǹsìn ni pé àwọn need about 130,000 youth, àwọn ọ̀dọ́ 130,000 ni bàbá Tinubu pè fún báyìí pé kí wọ́n jáde tán. Bí wọ́n ṣe máa gẹ́ẹ̀tì àwọn ọ̀dọ́ yìí wà lọ́wọ́ ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí bàbá Tinubu ṣe sọ, ó wà lọ́wọ́ ìpínlẹ̀ kọ̀ọ̀kan pé at least kí ìpínlẹ̀ kan kí wọ́n ní kán mú about 2,000 to 5,000 youth kí wọ́n jáde tán, kán dẹ̀ train wọn heavily armed. Bọ́n ṣe lo èdè yẹn nìyẹn lédè Gẹ̀ẹ́sì, pé àwọn need heavily armed youth tó máa jáde tán, about 130,000 Nigerian youth, kí gbogbo wọn jáde as forest guard, kán train wọn dáadáa, pé wọ́n máa gbọ́dọ̀ yàwọ̀ gbó kí wọ́n bá wa mú gbogbo àwọn agbésùmọ̀mí yẹn, wọ́n gbọ́dọ̀ mú wọn balẹ̀. Bàbá Tinubu wọ́n ti kọ̀wé látàná, ṣùgbọ́n bó ṣe ń lọ sìn, bàbá Tinubu ti sọ oyè àwọn ọ̀dọ́ tí àwọn fẹ́ 130,000 ní gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́. Ní Èkó ni o, wọ́n ní l'Èkó ni o, ní Abuja ni o, ní Ondo ni o, ní Ọ̀yọ́ ni o, ní Kano, Katsina, ní gbogbo ìpínlẹ̀ ní Nàìjíríà 130,000 youth. Ẹ má gbàgbé, òun ni bàbá Tinubu wọ́n ti sọ̀rọ̀ pé àwọn fẹ́ between 2,000 and 5,000 youth kan mú wọn jáde ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀yin ọ̀dọ́, ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Bàbá Tinubu ti ní pé àwọn ti ṣetán láti lé gbogbo àwọn Fulani pa. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà náà tí orúkọ báyìí bá jáde, oníkálùkù á sọ tẹnu ẹ̀, oríṣiríṣi láti wá gbọ́ báyìí. Àwọn kan ní pé this is a very great move láti ọwọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, pé irú nǹkan tá fẹ́ rè, bẹ́ẹ̀ ni, pé kó máa lọ báyìí, pé irú nǹkan tá fẹ́ rè, pé ṣùgbọ́n eléyìí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ pé àwọn need 130,000 youth, pé Ṣèyí Tinubu, youth ní Ṣèyí Tinubu, pé Ṣèyí Tinubu ó gbọ́dọ̀, pé Ṣèyí Tinubu ṣá máa lead àwọn tíìmù kan, pé ṣùgbọ́n pé nítorí pé bí gbogbo ẹ ṣe ń lọ, wọn kàn lè pariwo pé káwọn ọ̀dọ́ kan jáde. Àwọn kan ti ń pariwo pé ṣé eléyìí ń ṣe dàbí ọgbọ́n àrékérekè, ó dàbí ọgbọ́n àrékérekè rèé o láti ẹnu ìjọba láti pa àwọn ọ̀dọ́ wa dànù. Nítorí pé kí ló ṣe àwọn ọlọ́pàá? Ṣèbí àwọn ọlọ́pàá wà ńbẹ̀, kí ló ṣe àwọn ọlọ́pàá? Kí ló ṣe àwọn sójà? Àwọn sójà kan ni wọ́n tún pariwo pé àwọn ò lè jà mọ́ ẹ̀, àwọn tó ti ní training láti ilẹ̀. Níbo ni gbogbo àwọn sójà wà? Kí ṣe kò ń ṣe pé bàbá Tinubu wá ọ̀nà láti mú gbogbo àwọn youth balẹ̀? Eléyìí náà lágbára. Wọ́n ní 130,000 youth. Bàbá Tinubu ti ní àwọn táwọn fẹ́ nìyẹn. Wọn ò sọ̀rọ̀ àwọn sójà o, wọn ò sọ̀rọ̀ àwọn ọlọ́pàá o, wọn ò sọ̀rọ̀ àwọn civil defence, ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ọ̀dọ́
tí ó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé tí wọ́n tí ní training rárá. Àwọn ajẹbọ́ wọ́n ní pé kán lọ train yín. Àwọn ọ̀dọ́ ti bínú, àwọn ọ̀dọ́ ti pariwo pé Ọlọ́run má jẹ́ àní rírú ẹ̀, Ọlọ́run má jẹ́ àní rírú ẹ̀. Ẹ yá tètè ró àwọn sójà lágbára. Èwo ni pé káwọn ọ̀dọ́ jáde? Kí ló àwọn ọ̀dọ́ ṣe fún yín? Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ. Èmi kọ́ ni mo sọ, bí wọ́n ṣe ń sọ lèmi náà jẹ́ kí ẹ máa gbọ́ bó ṣe ń lọ. Ṣùgbọ́n bàbá Tinubu ti jáde tán pé àwọn ti ṣetán láti mú àwọn agbésùnmọ̀mí, àwọn Fulani tó wà nínú igbó, àwọn ti ṣetán láti mú wọn balẹ̀. Ọwọ́ àwọn ọ̀dọ́ ló wá kù sí báyìí. Páwọn máa ní kán fún wọn ní proper training. Kábíyèsí Elédùmarè, ó máa ṣe o. Ká dẹ̀ ní wípé wọ́n lè gbéṣẹ́ yìí fún olóyè Sunday Igboho nìkan. Olóyè Sunday Igboho mọ iṣẹ́ tó máa ṣe. Ṣùgbọ́n ìwàkiwà, nǹkan burúkú tó fẹ́ ṣe, òun náà nìyẹn. Èwo tún ni kí àwọn kan lọ recruit 130,000 youth, kan lọ train wọn, kan lè kojú àwọn Fulani. Àfi kí Elédùà gbà wá. Àwọn kan jáde tán, wọ́n ní pé in fact pé gbogbo àwọn senators yẹn pé láti ọ̀dọ̀ àwọn minister, kí gbogbo wọn kí wọ́n mú àwọn àkọ́bí wọn kọ̀ọ̀kan jáde o. Tán bá ti lè mú àwọn àkọ́bí wọn kọ̀ọ̀kan jáde, àwọn ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ pé àwọn máa join o àbáwọn ò ní join. Eléyìí náà ó lágbára. Táwọn ọ̀dọ́ ti jáde tán báyìí, pé kí àwọn senator àtàwọn minister, House of Representatives, kí wọ́n mú lára àwọn àkọ́bí wọn kọ̀ọ̀kan. Olúwa o. Kábíyèsí Elédùmarè, àfi kí Ọlọ́run gbà wá. Ṣé bí gbogbo ẹ̀ ṣe ń lọ sí, ó wá dàbí pé àwọn ọ̀dọ́ ò ṣetán o. Since táwọn ọ̀dọ́ ò ti wá ṣetán báyìí, ṣé bí gbogbo ẹ̀ ṣe máa lọ rè? Nítorí ẹ̀ làwọn náà ṣe ń pariwo. Àwọn ọ̀dọ́ ti ní pé Yorùbá nation làwọn fẹ́. Ó dàbí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn rè. Ẹ pín ìlú, èwo ni pé káwọn ọ̀dọ́ tún jáde. Gbogbo àwọn sójà tí wọ́n ti jáde tán pé àwọn fẹ́ jà, ìbọn mélòó lẹ gbé lé wọn lọ́wọ́? Drone mélòó lẹ fún àwọn ẹni ẹlẹ́ni kán máa fi ju bọ́ǹbù? Àfi kí Ọlọ́run ṣàánú wa. Ṣé tí rí ìdí táwa fi ń pariwo pé Yorùbá nation ni ọ̀nà àbáyọ rèé o? Nítorí pé bí gbogbo ẹ̀ ṣe ń lọ báyìí, gbogbo ẹ̀ kàn ń lọ zigzag ni. Àfi kí Elédùmarè kó gbà wá. Èwo ni 130,000 youth kan ya wọnú forest pé kán fún wọn training. Lákòókò tá a wà yìí, àfi kí Elédùmarè gbà wá. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ kí anybody tàn yín o. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. A ò ní rí jù báyìí lọ, ẹ̀yin èèyàn wa lórí eléyìí. A ó máa bẹ o, ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ abẹnàwò. Ẹni tó bá ní a máa bọ̀, òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.